ọmọ Yorùbá kú dédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, according to the time tá a bá bá yín Ọlọ́run ti ṣe é. Bẹ́ẹ̀ ni, torí wípé àwa ti mọ̀ wípé àṣírí ọ̀dàlẹ̀ àṣírí wọn ò ní bò. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àbá wa kan wá ní bálábòsí lówó, bálábòsí bímọ, àti bọ̀tán alábòsí kò ní dára. Àṣírí alábòsí kì í sì í bò. Ẹ tí ì gbọ́ mi dáadáa, ẹ jẹ́ ń sáré já yín sí kí n má gbà yín lásìkò, torí wípé bá a ṣe ń sọ̀rọ̀ yìí, à ń sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà, pé wọ́n ń gbé ṣàríà kọ̀ọ̀tù bọ̀ wá sí ìlú Ọ̀yọ́, torí wọ́n ti mọ̀ pé orírun Yorùbá nù. Ẹ jẹ́ ń já yín tán pátápátá, gbogbo àwọn tó wà ní ṣàríà yìí pátápátá lọ́wọ́ ti tẹ̀. Ọwọ́ ti tẹ ọ̀kan nínú wọn tá a gbọ́ tá à ń pè ní kábíyèsí Olúwo tìlú Ìwó, ẹkú tó ti mọ̀ ọ́n, kábíyèsí Abdulrasheed, tìlú kìíní àbí tìlú kejì àbí kẹta, èmi ò tiẹ̀ mọ̀. Kábíyèsí yìí òun ló jẹ́ kábíyèsí tó jẹ́ pé gbogbo ìgbà lẹ́nu sàkún bàbá, kábíyèsí àgbàlagbà kì í ṣe láńgbáláńgbà, bẹ́ẹ̀ bá jọba ẹ ti mọ̀ pọ́ bá lẹ́jẹ̀, bó bá jẹ́ mí àlẹ́ fẹ́ jẹ, ẹ kọjá lọ sílùú ibi tó ti ń jẹ míà, àwọn yẹn òkúkú kò, mi rò pé àbí báwo ni, mi rò pé wọ́n lẹ́bí kan tí wọ́n ń tò tá a fi sọ pé lágbájá òun lọ̀rọ̀ kàn. Nílẹ̀ Yorùbá la ti tò ó tá a sọ wípé tò lágbájá lọ́yẹ̀ ọjọba o, ẹbí wọn ní jẹ́ o, lọ́hùn-ún kò dàbí kọjọ bẹ́ẹ̀. Ẹ lè ráwọn kan mú mọ́lẹ̀ bóyá torí pé mú ẹ lówó àbí ẹ mọ̀yàn lókè kẹjẹ míà, àmọ́ ilẹ̀ Yorùbá ẹ ti dádé. Tó yẹ pé gbogbo ìgbà bá bá sọ léyìí orí kábíyèsí ni, bá sọ tọ̀hún orí wọn ní gbàgù. Bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ibi tí wọ́n rò pọ́fà ọba àyá, ọfà ọba àyá bẹ̀ mọ́. Ẹ máa bọ̀, ẹ wá wo gbogbo ẹ̀ lórí ètò. Torí wípé inú ìgbé ti múra wọn kẹ̀kẹ̀kẹ̀ fún ṣàríà yìí, àwa jẹ́ ni àkọ́kọ́, tẹlifíṣàn station wa yìí jẹ́ àkọ́kọ́. Èmi ni ẹbẹ́rìn ni tó kọ́kọ́ gbé jáde pé ẹ wá o, àwọn Olúwo ń gbé ṣàríà bọ̀, orí Twitter láti rí information yìí, n ò gbé síbi tí gbogbo èèyàn ti lè rí. Bẹ́ẹ̀ ni wọn ò bá kàn wọlé ṣọ́ ni bí elékòó. Àmọ́ nígbà tá a ti gbé síta, ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn oníròyìn, wọ́n gbà bí ẹni gbàgbà ọtí. Kódà àwa ìwọ̀n táwa sọ, àwọn kan tẹ̀ tún sọ, wọ́n tún ṣèwádìí jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni, àmọ́ bá a ṣe ń sọ̀rọ̀ báyìí, ọwọ́ ti tẹ̀ wọ́n níbi tí wọ́n ti ń pètèpèrò. Èyí tó máa sálu pápá, ẹjá dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ó ṣe bẹbẹ tòrọ jáde tán láì wò pé tóun bá máa sọ̀rọ̀ bóyá àwọn ẹlẹ́sìn kan sọ̀rọ̀. Gọ́vnà Ṣèyí Mákindé ó ṣe bẹbẹ, ó yarí pátápátá pé nílùú ìpínlẹ̀ Ọ̀yọ́ kò lè work. Òfin tó gbé òun wọlé lòun ń tẹ̀lé, òun ò mọ̀ ń pa kóòtù kankan. Ẹ má fẹ́ léyìí da ìjọba òun rú. Bẹ́ẹ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ọmọ bíbí ọmọ ilẹ̀ ìlú Ọ̀yọ́ gangan tó jẹ́ ojúlówó ọmọ, gbogbo wọn lẹ́ẹ̀ bá pàdé, gbogbo wọn ẹ máa rí fídíò wọn wò, ẹ máa rí fídíò Ṣèyí Mákindé wò, ẹ farabalẹ̀ wò, ẹ gbọ́ tí àwọn ọmọ Ọ̀yọ́ náà tí wọ́n jáde tán pátápátá. Kódà ẹni tó jẹ́ tá a lè pè ní adelé Aláàfin Ọ̀yọ́ lónìí, èèyàn ti ń ṣojú gbogbo ìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí bàbá tó jẹ́ pé tá a bá gbọ́ gìrì tí èèyàn sátọ̀. Ọ̀rọ̀ kan bàbá o, ẹ gbọ́ gbogbo ẹ̀ lórí ètò. Ọ̀rọ̀ kan wọ́n pé tí wọ́n bá lọ gbọ́ pẹ́rẹ́ ìgéènì pé ẹ bá gbọ́ tẹ bá pé láì tí ì pé bí ó ṣeé ṣe kí sẹ́ẹ̀dì ká yín mọ́bẹ̀. Torí pé kí la fẹ́ gbà níbi eléyìí? À ń bá sàràkọ́jà àti ìdá ẹ̀tún ní ara ń ṣe pàgàràdà bí awúwá. A ní kó gun ayé ọṣẹ́ àti ìrógun ayé ṣẹ́, ẹ̀tún ránṣẹ́ sógun tọ̀run pé kó máa bọ̀. Àwọn Fúlàní yìí ń pa àwòrán wa. Ẹ̀tún ní ká máa lọ mú ṣàríà tẹ́ fi máa gé àwọn ọmọ ọlọ́mọ lọ́wọ́, tẹ́ máa gé wọn lẹ́sẹ̀. Tẹ́ máa gé wọn lọ́wọ́, gé wọn lẹ́sẹ̀.
ẹ̀yin náà sì nu. Ẹ bá mi ẹjẹ́ ìfohùn sí fídíò yìí náà kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ kí n wá padà wá, kí n bá padà wá ká wá tún ṣe analysis kékeré kan lórí ọ̀rọ̀ yìí. Òun rèé, ẹ bá ṣe bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹjọ́ ẹ̀yin olólùfẹ́ wa, ẹ máa bá wa share, ẹ máa comment sí channel yìí. Ọ̀tún ni o, ọ̀sẹ̀ èdè ni, ó nídìí tá a fi ń lò lórí eléyìí. Pavilion 1 náà wà digbí, àmọ́ àwọn ètò lónìí láti àsìkò yìí lọ, ọ̀pọ̀lọpọ̀ ètò lórí Pavilion Gist news carrier yìí lẹ ti máa bá a pàdé, tí í ṣe Pavilion 2. Ibẹ̀ lẹ ti máa bá àwọn ètò pàápàá tó bá jọ mọ́ fídíò báyìí lẹ máa bá a pàdé látàsìkò yìí lọ fún ọba ọjọ́ díẹ̀. Ẹ má bínú sí wa, ẹ wá máa bá wa subscribe, ẹ máa bá wa share. Bẹ́ẹ̀ ṣe jẹ́ kí tèyí tàkọ́kọ́ bẹ́ẹ̀ ẹ dúró tẹ́lẹ̀ yìí náà, àwa náà ni ìfẹ́ ọmọ Yorùbá ìlọ́jọ̀ wa lógún. Ẹ jẹ́ ìfohùn sí nínú ilé ń bá padà dé ká wá tún sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀. wọ́n sọ gan àbí kí náà wí ẹ gbọ́ kẹ́ kọ́kọ́ gbọ́ kí n sọ̀rọ̀ lé lórí. mo pé ọ̀rọ̀ ṣàríà ni wọ́n ti ń gbé wọ ní Ọ̀yọ́. Wọ́n sọ pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ ṣàríà court kìíní kankan kan. And I said people may try, but for me ní Ọ̀yọ́ state our laws at the Constitution of Nigeria is what I swore to uphold, and if they are within the law, fine, but if they are not, they should expect that I will insist that the law must be followed. So, let's use this opportunity to say to the people, kí wo pé ọ̀rọ̀ ṣàríà ni wọ́n ti ń gbé wọ ní Ọ̀yọ́. Wọ́n sọ pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ ṣàríà court kìíní kankan kan. And I said people may try, but for me ní Ọ̀yọ́ state our laws at the Constitution of Nigeria is what I swore to uphold, and if they are within the law, fine, but if they are not, they should expect that I will insist that the law must be followed. So let's use this opportunity to say to you. ẹ̀ṣẹ́ iná tí wàá gbọ́ nǹkan tí Ṣèyí sọ nílùú bàbá wa, àwọn òkèrè inú ayé o, àdẹ tọrọ jẹ lọ́wọ́ èèyàn tó ti yé, àmọ́ gbogbo sítórì yẹn láti gbọ́ o, bá àmọ́ bóyá òótọ́ ni àbírọ́, a máa yan. Wọ́n ní àwọn ọba kan, wọ́n lọ́ba kan ọba àwọ̀ àdánù mi mọba tó dárúkọ, wọ́n ló mọ̀ pa sísítẹ́ẹ̀mù yẹn. Ẹ wá mọ̀ nǹkan tó bí mi nú jù láyé tó yà mí lẹ́nu, mi lè sọ pé ó bí mi nú, torí bàbá wa náà jẹ́ ó yà mí lẹ́nu. Kọ́ máa fi irú orúkọ bàbá Báṣọ̀run Ọ̀yọ́, kọ́ máa fi sí inú irú nǹkan báyìí. Bàbá tó yẹ pàwọ́ là rẹ́spẹ̀tì, bàbá Báṣọ̀run tó yẹ pé òun ló dàbí ọba lọ́yọ̀ọ́. Bàbá ò gbọ́dọ̀ máa gbà, irú yìí ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀. Bàbá Báṣọ̀run ẹ nídìí láti ro kíní yìí dáadáa o. Àwọn Yorùbá ní ìgbà láṣọ ìgbàlèyàn, ìgbà kan lòdèrè kókò. Gbogbo nǹkan tá ẹ ṣe yìí gbogbo ẹ̀ la máa kẹsàn-án. Gbogbo ẹni tẹ́ ẹ bá jẹ́ ọmọ Ọ̀yọ́, irú àwọn bàbá wo ò yẹ kó máa wà nípò, torí orúkọ bàbá Báṣọ̀run wọn bẹ gbàgàdàgbà. Àwọn òmòrú ṣẹ̀rí àtọ̀ bá ṣe o. Èmi dá ìwé yìí mo lọ Mẹ́kà, mo lọ Hájì, ìyẹn ò indicate pé mo jẹ́ original Muslim. If anybody want to quote me, any quote me. Ó ti yé yín, ọ̀pọ̀lọpọ̀ wa náà ń ṣẹbọ nílé wa. Irú èmi sìn, ọmọ ológun ni mi, wọ́n ń bo ògún lé bàbá mi nídòdẹ. Mo lè jẹ́ aláàjì, bọ̀ yóò indicate yí pé kán wá gbé ṣẹ̀ríà lọ tí òun ṣe tinú ti Ọ̀yọ́. Ṣẹ̀ríà lọ ò ṣe, báwo ni ṣẹ̀ríà lọ ṣe fẹ́ ṣẹlẹ̀? Ṣẹ̀ríà yìí bàbá wa, ẹ jẹ́ sọ ọkọ fún yípa ìròyìn ẹ̀yìn Ọ̀yọ́ Mèsì kankan. Ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ ṣe, kẹ́ ẹ jà lórí bá a ṣe máa jọba, kẹ́ ẹ ṣẹ̀tọ́,
kẹ́ ẹ lọ gbé kéèsì kúrò ní kóòtù. Bàbá mi ìbúyàn bí mi dá o, mi ì tó bẹ́ẹ̀ o, bàbá Báṣọ̀run lógún ọ̀fẹ́, mi ì tó bẹ́ẹ̀ o, mi ì tó bẹ́ẹ̀ o. Àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe, kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe máa lọ gbé kéèsì kúrò ní kóòtù kọ́ jẹ́ ká jọba, ẹ ṣe, bọ̀tì ìgbà tí kinní yẹn bá di pé ẹ má rò pé Ṣèyí Mákindé ò mọ nǹkan tó fẹ́ ṣe o. Àwa kọ̀ọ̀kan tá a kéré yìí nínú ayé tá a kéré yìí, a wà nínú àwọn tó sì ń ṣe ẹlẹ́bẹ̀ nípa owó tọ́lẹ̀ gbà tán ní àwọn ọba pín fáwọn èèyàn. Àwa kọ̀ọ̀kan wà ń bẹ̀ tó sì ń ṣe ẹlẹ́bẹ̀. Ẹ̀yin bàbá yìí ẹ jẹ́ a ní sùúrù o, ọba ní kẹ́ ẹ fún wa, ọba làwa nídìí lọ́yọ̀ọ́, a nídìí ṣẹ̀ríà lọ. Ẹgbẹ́ ọ̀kan ni mo sọ, ọba la nídìí lọ́yọ̀ọ́ báyìí, a nídìí ṣẹ̀ríà lọ. Ẹni tó bá fẹ́ gbé ṣẹ̀ríà lọ kó lọ gbé ṣẹ̀ríà lọ sí ìlú wọn. Tẹ́mi mọ̀ pé àwọn Àbújá ò fọ́ sí, tí mo mọ̀ pé àwọn Haúsá ò ní in support, àwọn tó ń pera wọn ní àìkáídà, àwọn onítẹ̀blíkì, àwọn oníkìlíkan tó kóra wọn jọ, kí ló dé tẹ́ fẹ́ fi ẹ̀sìn báyé jẹ́? Ẹ wá tó wá rí kíní yẹn ṣe gangan, Ọ̀yọ́ lẹ wá ń gbé bọ̀. Ẹ dẹ̀ rò pé àwọn máa fóòdù wáǹdì, àmọ̀ pé máa ṣọ́ wa, àwa náà ń ṣọ́ yín. Ẹ wo, ẹ rí, you look me, I look you. Òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sìn. Ẹ fún wa lọ́ba. Bàbá Báṣọ̀run, ẹ̀yin lẹ hẹ́ẹ̀dì gbogbo Ọ̀yọ́ lẹ́ni, ẹ fún wa ní ọba. A nídìí ọba lọ́yọ̀ọ́, ó tó gẹ́. A ti ń bẹ̀rù láti má dárúkọ yín torí pé a ti bá yín sọ̀rọ̀, ẹ dẹ̀ respect wa gẹ́gẹ́ bí ọmọ. Bọ̀ àsìkò yìí bàbá, ó ti tó gẹ́ báyìí. Ẹ̀yin ló lórí gbogbo Ọ̀yọ́ Mèsì, kí ló dé tẹ̀ jẹ́ ká lu kíní yìí kó? Ẹ lu kíní yìí kó, ẹ lọ gbé kéèsì tẹ gbé sí kóòtù yẹn. Tí ẹ bá gbé kéèsì kó kóòtù, ẹ fẹ́ ká jọba. Bọ̀ báwo lẹ ṣe fẹ́ wà lórí ipò tó tún wá di pé àwọn mùsùlùmí kan tó wá kóra wọn jọ, wọ́n wá wò pé yín làwọn lè lò. Nígbà tí bàbá wà láyé, àwọn ò ṣe gbé ọ̀rọ̀ ṣẹ̀ríà wá. Ìyálà ìyàtà náà bí da nínú àfáà tó wà nílẹ̀ Ọ̀yọ́. Bàbá ńlá bàbá ta náà bí da tó lè wojú Adéyẹmí pé mò ń gbé ṣẹ̀ríà bọ̀ lọ́yọ̀ọ́. Ẹ dá mi lóhùn o, ìní sọ̀jù báyìí lọ, mò ń bọ̀ fún yín. ṣe bẹ́ẹ̀ ti gbọ́, ẹ ti gbọ́ bó ṣe lọ báyìí. Ẹ gbọ́ ohun tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ. Ó sọ Yorùbá, ó tún sọ lóyìnbó. Àbí bákan náà ẹ gbọ́ nǹkan tí ọ̀kan nínú àwọn ọmọ ojúlówó ọmọ Ọ̀yọ́ tí wọ́n fẹnu ara wọn sọ yìí. Ẹ gbọ́ bọ́n ṣe ń pe àwọn bàbá tí wọ́n mọ̀, torí orúkọ bàbá yìí wà gàdàgbàgàdàgbà nínú invitation card ni. Ẹ gbọ́ sọ yìí ó rí bẹ́ẹ̀. A lè sọ̀rọ̀, a lè pariwo ju bá a ṣe ń pa ààyè náà lọ. Ẹ̀yin èṣe mú sọ pé tó ẹ jẹ́ kí wọ́n mú òfin àwọn bàbá ńlá wa wá wípé téèyàn bá jalè ká fi wo èèkan ìṣẹ̀báyé ká fi wádìí ẹ̀. Tá a bá ti bí tó bá ti nírọ́ ni ẹja ṣèdájọ́ fún, ká fi tó kókè irọ́ ló pa o, ayélálà rèé o, ọ̀sán rèé o, àbóògùn rèé o, ọyá fi búra. Kírú àwọn gómìnà wa, kírú àwọn tó ń darí wa kí wọ́n máa wá fi Ògún búra. Ẹ ṣe já máa lorú eléyìí. Ẹ̀yin ọgbà yẹn, ṣàríà tí kì í ṣe àṣà wa, òun lẹ̀ ń gbé bọ̀. Àwọn kan wá ti lọ mú orúkọ Fúlàní, wọ́n ti wá lọ fi ti Yorùbá kan kún nínú mẹ́ta, wọ́n ń rù ú bọ̀. Èyí ẹ fi máa lọ fi gbowó láti ìlú òkè, ẹ tún fẹ́ máa ta ìran Yorùbá nípasẹ̀ ẹ̀sìn. Nígbà tí ṣẹ̀ríà bá dé tó jókòó tó nẹsẹ̀, Kìrìsìtẹ́nì náà ó mú tiwọn wá, wọn ò ní bóyá ó fi Mósè kan níbì kan wá. Báwo la ṣe máa ṣe tá láàgbà? Àbẹ́sìn ẹyọ kan ló wà nílẹ̀ yìí. Wọ́n gbọ́ ọ̀yà bá débẹ̀ tán, àwọn oníṣẹ̀ṣe náà ó dìde wá ní Ògún bẹ́ẹ̀. Ọyẹ fáwa náà ní kóòtù, traditional kóòtù, níbi tó jẹ́ pé Ògún àwọn òòṣà àbáláyé là kó jọ síbẹ̀ tá a máa fi ṣèdájọ́. Ẹni tá a máa ní káàrá lọ pa, táàrá máa pa tó bá ti ṣẹ̀. Ẹni tí ó máa jẹ́ pé Ògún la máa rán. Àdẹ̀ ń hùwà bí ìgbà tó jẹ́ wípé kò tiẹ̀ sí ohun tó ń pè lọ́làjú nínú ìran Yorùbá mọ́, tó sì jẹ́ pé ìran wa ni ìran àkọ́kọ́ tó kọ́kọ́ lajú nínú ohun gbogbo lágbàáyé. Wọ́n mọ̀ pé orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè gidi ni. Ọmọ Yorùbá ní gbogbo àgbáyé kò síbi tá a dé,
kò sì síbi tá a dé tí wọ́n ń fọwọ́ yẹpẹrẹ mú wa torí pé ọpọlọ ń bẹ ọgbọ́n ń bẹ. Ẹ bá mi share program yẹn jọ̀ọ́ nítorí Ọlọ́run. Nílé tí bàbá wa Professor Banji Akíntóyè, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti gbogbo àwọn sọ̀mọ̀rí àwọn ọmọ Yorùbá ojúlówó tí wọ́n ń pariwo pé ẹ̀ní ẹja bọ́ lóko ẹrú, ẹ̀yìn kan tún fẹ́ mú wa lọ. Ṣó yẹ kó jẹ́ láti ìlú Ọ̀yọ́ ni ó ti wáyé? Kí ni dé tẹ́ ẹ lọ declare eléyìí, tẹ́ ẹ lọ sọ pé ẹ fẹ́ ṣe eléyìí l'Ábẹ́òkúta, ẹ ṣe kọjá lọ sóńdó àti ẹ̀dúpẹ́pẹ́ ẹ̀tẹ̀ ẹ̀rónú Èkó? Bóyá torí èyí tẹ́ ẹ ṣe lẹ́kọ̀ọ́ ń jọ sí tẹ́ pláàni lẹ́kọ̀ọ́ pé ẹ fẹ́ ṣèpàdé lọ́balọ́ba táriwo gbàgbós tó yí pinnu padà, ọ̀tọ̀ lèrò tẹ́ ẹ fẹ́ gbà, tó fi jẹ́ pé lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀pọ̀lọ́ ọmọ ní odò mọ́ ọ̀dà àsáwúrúdù lẹ́sẹ̀ rò pé tẹ́ ẹ bá tún ní kẹ́ ẹ gbè kó lọ ó lè ṣàìyíwọ́, ẹ kúkú já lọ ṣe lórísun wọn. Àmọ́ bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àti gbáwo àtàwo àti kòkò bàbá àsásùn àtàlálà àtàní aríran, gbogbo wọn pátá ó ti di wọ̀ bí ọbẹ̀ rọ̀, bí òòrùn wọ̀, ó di wọ̀ bí ọbẹ̀ nù sásùn. Wọn gbọ́dọ̀ gbọ́ pínpín ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ ní tó Olúwo àti Olúwo àtọba yòókù tí ìbá jẹ́, because inú ìwádìí fi yé wa pé kìí ṣe kábíyèsí Olúwo nìkan ló wà ń bẹ̀. Àwọn kan tún wà tó tún jẹ́ kábíyèsí, torí pé kábíyèsí Olúwo gbé ẹ̀sìn yìí rù dáadáa láyé fi ń pariwo ẹ̀. Àwọn kan náà wà tí wọ́n wà lábẹ́nú. Ẹ mọ̀ pé bí ìyẹn bá da ó rí àwọn tiẹ̀, bọ́ bá sì tún rí bákan náà ó tàbí bẹ́ẹ̀ ni náà bó ṣe jẹ́ nìyẹn. Àwọn kan wà tí wọ́n tún ṣe kíni, tí wọ́n tún sápamọ́ sí kọ̀rọ̀ yàrá máa jó lọ mò ń wẹ̀ yẹn. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ọba òkè ti jẹ́ kó ṣeé ṣe fún wa. Ọwọ́ pálábá wọn ti ségi, kò sí níbi tí wọ́n gbọ́dọ̀ gbọ́ ohun tó ń pè ní ṣẹ̀ríà nípínlẹ̀ Ọ̀yọ́ tàbí nílẹ̀ Yorùbá mọ́. Anybody tó bá sọ, ọba yòówù tí ìbá jẹ́ àbírú èèyàn tí ìbá jẹ́, yọ kàn nínú yọ. Ẹni bá fẹ́ ṣẹ̀sìn tó fẹ́ gbé ẹlẹ́sìn ẹni tó lẹ̀sìn ẹ̀ga, bá jẹ́ Jésù ló fẹ́ gbéga ni, ìbá jẹ́ òjíṣẹ́ lámọ̀ọ́mọ̀ ni ló fẹ́ gbéga ni, ṣe nínú yàrá ẹ àbí kó lọ ṣe nílùú ibi tí wọ́n kọjá ti ilẹ̀ Yorùbá, lọ ṣe níbi tí wọ́n ti bí wọn sí, tí wọ́n bí àwọn olórí ẹlẹ́sìn yìí sí. Ọba fẹ́ ṣe ti Kírísítẹ́nì, kọjá lọ Jerúsálẹ́mù. Ọba jẹ́ta òjíṣẹ́ lámọ̀ọ́mọ̀ sálàwà sálà ló fẹ́ ṣe, kọjá lọ sí Mẹ́kà, wọn bá yín jà sí. Àwọn tó bá jẹ́ tó ológun dé, oníkinní kan dé, àwa ńlẹ̀ yìí. Bọ́ bá sì fẹ́ ṣe tẹ ẹlẹ́sìn náà tó fẹ́ ṣe níwọ̀nba tí ọba ti wa mọ, ẹ dáadáa nífá. Àmọ́ láti wákàtí yìí lọ, ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó ń fẹ́ ṣe lọ́ọ̀ṣì ṣàríà kan, ẹ̀yin onífìlà ṣóṣòṣó, ẹ̀yin oníbẹ̀ ṣòkòtò tí ọ̀kanlẹ̀, ọba gbọ́ fi agbódíyá ọkọ̀ tí ò ní sanwó ọkọ̀. Títí ìgbà míì tá a tún pàdé, ẹ dákun ẹ bá wa like, ẹ share, ó bá jẹ́ gbà àkọ́kọ́ ẹ bá wa subscribe sí channel wa. Ẹ ṣé, ọwọ́ ti tẹ̀ wọ́n o, àti kábíyèsí àtọmọ yìí wọ̀ àtúngbọ̀dọ̀ gbọ́ pínrín yín nípa ṣàríà mọ́. Ó dàbọ̀.